àtiwájú dóore lé ọkọ àtẹ̀yìn dóore lé ọkọ àkúnlẹ̀ dóore lé ọkọ àdìde dóore lé ọkọ mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀ mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Àgbàtọ̀ dúró wá fínú ṣoyún ẹ̀yìn rẹ̀ agbọ́mọpọ̀ okọ̀ kò ní dorí kọ́ lẹ́nu ìwọ tó ń tẹ́rẹ́ ju ẹ̀jì yẹn ìpọ́njú ayérayé ọlọ́run bá mi fi sínú ayé ẹ̀ ọlọ́run bá mi fi àìfọkànbalẹ̀ ìpọ́njú ohun ẹkú ohun òṣè òní sí nínú ilé ẹ̀. Àfọ̀bàjẹ́ ẹ̀yìn rẹ̀ ò ní mẹ́ni oníkàgbà kò ní ilé ọkọ òní nìkan gbénu lé bí ẹranko ọmọ ìwọ́n nílé aládìwọ̀n rí pé rán níṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ kì í gbénu odò kò má ṣàbíyamọ ha ọ̀bùn tún rè lé ọkọ. Aládórè lé ọkọ àdìdórè lé ọkọ àjẹdórè lé ọkọ mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀ mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀ orí rẹ̀ àpérè òwe Èdùmàrè kó máa sìn ọ́ re ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ kó má pẹ́ ilé rẹ̀. Jókòó rẹ̀ oṣù bó bá dèrè alẹ́. Mọ́mú lọ gbogbo la máa gbàgbé. Mo fẹ́ play orin mi. A ò lè gígùn lọ́wọ́ kó má jẹ bọ́. Kó má jẹ bọ́, kó má jẹ bọ́. Òkú jíjẹ ní takala máa gbó. Takala máa gbó, takala máa gbó. Ìràkókò nífẹ̀ẹ́nu sọ́ọ̀gì o. Nífẹ̀ẹ́nu sọ́ọ̀gì, nífẹ̀ẹ́nu sọ́ọ̀gì. A ò lè gígùn lọ́wọ́ kó má jẹ bọ́. Kó má jẹ bọ́, kó má jẹ bọ́. Òkú jíjẹ ní takala máa gbó. Takala máa gbó, takala máa gbó. Ìràkókò nífẹ̀ẹ́nu sọ́ọ̀gì o. Nífẹ̀ẹ́nu sọ́ọ̀gì, nífẹ̀ẹ́nu sọ́ọ̀gì. Òbòṣẹ́nu gbàǹgbà òbòṣẹ́nu onírun bí onírun òbòṣẹ́nu màlẹ́ dànù bí mo bá lóbìnrin tí òwò kódó màlẹ́ dànù. Oúnjẹ kí ló kò ń jẹ tí ẹ mọ̀? Ọkọ ló kò ń jẹ tí ẹ mọ̀. Oúnjẹ kí ló kò ń jẹ tí ẹ mọ̀? Ọkọ ló kò ń jẹ tí ẹ mọ̀. Iṣan kí ló kò ń jẹ tí ẹ mọ̀? Iṣan kọ́ ló kò ń jẹ tí ẹ mọ̀. Iṣan kí ló kò ń jẹ ò tí ẹ mọ̀ o. Iṣan kọ́ ló kò ń jẹ tí ẹ mọ̀. Oko la fi ń ṣètọ́jú òbò bí oúnjẹ ṣe ń ṣètọ́jú ara. Òbò ní tu oko lára bí omi tútù ṣe ń gbẹ òǹgbẹ. Obìnrin tó dóko tó ní kìmí irú wọn lẹ́rán dùn egungun lára wọn. Ojú wọn agúnrégé bí ògèrè epo wọn tutù láwọ̀ gbọ̀dọ̀.
gẹ́gẹ́ bí oko ètìdò àṣà ṣerégé lára wọn o wọ́n rí rùmúrùmú bí ẹbọ òyìnbó inú wọn a sì máa dùn bẹ́ẹ̀ nírówó ó jẹ́ kí ló bò ń jẹ́ tí ẹ mọ̀. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. àbí ẹ ló jẹ rírọ̀ tẹ́lẹ̀ fún òbò lẹ́yìn oko. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. ìṣọ̀kí ló bò ń jẹ́ òtẹ́ẹ̀lì mọ́. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. ṣé òbò ń jẹ búrẹ́dì àbí àkàrà. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. obìnrin abókò yan dì níjọba àṣọ wọn á ṣèṣe gbígbẹ bí ẹja pàlàmù àbígun lójú bí ọbẹ̀ rẹ̀lẹ̀ wọn á ṣe gbogbo ṣe fàárí fọ́kọ bọ́kọ bọ́dún bẹ́ẹ̀ tán ojú wọn á já wọn aṣáájòjò oko wọn padà wá fi dọ́gbọ́n orí àga ó jẹ́ kí lóbò jẹ́ tí ẹ̀yin mọ̀. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. ó jẹ́ kí ni ìjọ́jẹ́ òtẹ́yìn mọ́. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Hello, Yinka, you are too good. Yinka, you are talented. Honestly. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Ìṣàn oko lọ́bù ń jẹ́ òtá wa Èmi mọ́. mọ̀. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Obìnrin ẹyẹ fìyà òbò jọkọ́ àwo òbò ní lọ fún àwo oko ní lọ fún àwo òbò. Ẹ tètè yára yín lọ́pọlọ bá àfọ́kọ ló ń jẹ àfọ́bòlé. Ọkùnrin ẹ má jẹ gbàgbé ó ṣe yín. Àpò lówó gbé ẹnu ló ń jẹ lọ. Oko la fi bọ òbò fóbìnrin. Obìnrin tí ò lè rúbọ òbò irú wọn kì í tọjọ́. Ó jẹ́ kí lóbò jẹ́ òtẹ́yìn mọ́. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Ó jẹ́ kí lè lè fún ògbó jẹ́ lẹ́lẹ̀ bá àdúgbò. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Ìṣàn kí lóbò jẹ́ òtẹ́yìn mọ́. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Irú para wo lóbò jẹ́ òtẹ́yìn mọ́. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Àbókò jẹ búrẹ́dì tàbí àbùlà. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Ṣọ́bò jẹ Kentucky tàbí chicken. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Oko lóbò jẹ́ táwa mọ̀. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Ìṣàn oko lóbò jẹ́ òtẹ́lẹ̀ mọ́. ìṣọ̀kọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Ìṣàn oko lóbò jẹ́ tí yíká tí ẹ ti mọ̀. ọkọ ló bò ń jẹ́ tí ẹ Yinka is too mọ̀. good. Ìṣàn oko lóbò jẹ́ tí ẹ ti mọ̀ o. ọkọ ló bò ń jẹ́ tí ẹ mọ̀. Akọ́dáyé o, ìbàrẹ̀ ni mo ṣe, aṣẹ̀dá ọ̀run ìbàrẹ̀ ni mo ṣe. Mo máa play voice note kan, àwọn voice note kan síta fún wa lénìí. Mo gbé update kan síta sí orí page mi. Ṣáájú mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ ń tẹ̀lé mi, gbogbo èyí tẹ́ ń comment, gbogbo èyí tẹ́ love mi, tẹ́ nífẹ̀ẹ́ mi. Ẹ rí pé mi ò kí ń struggle, mi ì dẹ̀ kí ń pariwo ẹ jẹ́ fún 1 star o, ẹ fún 1 star because the fact wípé ẹ ti ẹ̀ ń put in effort láti wá sórí page mi, láti comment, láti wò mí lásán, it's enough for me, more than enough pé kí n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n máa sọ pé ẹ jẹ́ fún wa ní star o, ẹ fún mi ní, ẹ rí pé kò mọ́ mi lẹ́nu nítorí pé mo rí pé if effort tẹ máa ń fi sí láti comment, láti tẹ̀lé mi lásán, ó tóbi, ó kọjá ọgbọ́n àti òye orí mi. Ó kọjá ọgbọ́n àti òye orí mi. Now, mo gbé update kan síta, mo ní tó bá rí oko dó lóòrèkóòrè, mo ní pariwo ha, mo ní ṣùgbọ́n bí ìyá oko bá ń jẹ, mo ní sọ wípé láàrin mo gbé kíní yẹn síta kò tí pé 1 hour, mo ti ní 3,000 comment, 3,100 comment. Ṣé wá rí 3,100 comment yẹn? Àwọn tó sọ lóbìnrin, àwọn tó sọ ló pọ̀ jù tí ìyá oko ń jẹ. Mo wá ń ka àwọn comment yẹn, ó ń pa mí lẹ́rìn, ó ń pa mí lẹ́rìn, ó ń pa mí lẹ́rìn. Mo wá ń wò pé mo máa open, it's going to be like mo fẹ́ káwọn èèyàn pè wọlé pé ẹ tiẹ̀ jẹ́ ká jọ jomi toro ọ̀rọ̀ pé kí ló fà á tí ìyá oko fi ń jẹ àwọn obìnrin tó yẹn, because
mo máa play voice note kan ó ní àwọn ibi tí ẹ kì í fojú okó gidi sí àwọn ibi tí obìnrin ti ń wo ọ̀nà àti dó okó gidi kò sí okó gidi ń bẹ ó dàbí wọ́n ní ìgbàlà ò sí níbi ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́ ẹ fọkọ̀ ìgbàlà sí ni ò sí gbàlà ń bẹ àwọn ibi tẹ́ ẹ ń fi ojú okó gidi wọ̀n tẹ́ ẹ ń fojú okó gidi sí tẹ́ ẹ rò pé ti máa dó okó lóòrèkóòrè wàláì kò sí okó gidi ń bẹ tó bá jẹ́ pé ìyá okó ń jẹ obìnrin lóòótọ́ ìwọ obìnrin tó bá mọ̀ pé ìyá okó ń jẹ lóòótọ́ tí ìyá okó ń jẹ mo máa play voice note kan nítorí tí mo fẹ́ play voice note yẹn ni pé kẹ́ lè mú àṣírí ibi tí àwọn okó gidi wà àwọn okó tó máa ní time fún yín láti doyin lóòrèkóòrè àwọn okó tó ní kìmí tẹ́ ẹ máa dó torí Ọlọ́run ọba tó nígbà míì téèyàn ò bá lójú alọ́pọlọ tó pé nígbà míì téèyàn ò bá pàápàá àwọn arọ àwọn abirùn wọn máa ń ní okó tó dá lọ́wọ́ mo ti sọ fún yín rí mo wá ní in fact èyí tí mi ò gbọ́ rí téèyàn sọ fún mi òun ni asòpá ẹni tó sòpá tó dẹ̀ ní okó gidi lábẹ́ èmi ò gbọ́ rí but nínú voice note tí máa play fún yín ẹ máa gbọ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ ká sọ gáskíá ṣe rí àwọn ọkùnrin tó sábà ní owó lọ́wọ́ wọn ò kí ń ní okó gidi lábẹ́ honestly àwọn ọkùnrin tí owó gidi wà lọ́wọ́ wọn so ìwọ ló máa mọ̀ bóyá owó ló fẹ́ obìnrin tó bá ń wá owó there's likelihood pé o lè má rí okó gidi nítorí tó bá jẹ́ owó ló ń wá wàá fẹ́ ọkùnrin tó sanra àwọn ọkùnrin tó sanra okó wọn máa ń sá pamọ́ sí abẹ́ ẹpọ̀n wọn ni inú ẹpọ̀n wọn lóko wọn máa ń sá pamọ́ sí so wọn ò lè rí okó gidi lábẹ́ àwọn ọkùnrin tó sanra jù wọn ò lè mọ̀bódó tààrà nítorí pé wọn ò ní lè trust dáadáa lórí obìnrin ló máa dó wọn látòkè obìnrin tó dẹ̀ fẹ́ dó wọn látòkè tí wọ́n bá dó obìnrin nísàlẹ̀ àti kó dúró sókè tó bá lọ ń dó ọkùnrin látòkè ìwọ̀n tí òbú ẹ máa gbà kó tó kárí okó ó máa pọ̀ gan máa ńlá tó bá jẹ́ ẹni tó sanra ó máa ní láti jókòó lórí okó yẹn bẹ́ẹ̀ ni pé kó máa rọ̀kẹ̀ kó máa fìdí rìn dáadáa tí obìnrin bá dẹ̀ jókòó lórí okó tó ń fi ìdí rìn okó dáadáa kò ní fìl okó yẹn nínú inú ẹ̀ torí tó bá jókòó lórí okó tí kìí ṣe pé bóyá o gárò lórí okó tó bá dúró lórí okó tó gárò lórí okó wàá fìlì okó ní gbogbo wọ́ọ̀lẹ̀ ó dìpẹ́ bó bá ṣe mọ́ ṣe bẹ́ẹ̀ tó bá jókòó tán sórí okó tó ń fìdí rin okó máa sùn sínú òbú ẹni o ò ní fìlẹ̀ the only place tó ti lè fìlẹ̀ tó ti lè gbádùn ẹ̀ jù òun lórí ẹni tó bá ní idọ̀ bóyá tó bá ṣe ń rock bẹ́ẹ̀ yẹn wà ó kìdẹ́ ń ṣe okó ló ń rock idọ̀ ẹ o ara ikùn ọkùnrin tó ń dó òun ló ń rọ̀ kí dídọ̀ ẹ okó yẹ kó máa useless sínú òbò ni ṣe tí obìnrin bá fẹ́ jókòó lórí okó tí okó bá gùn tó dúró dáadáa tó bá jókòó wá gárò lórí ẹ̀ o lè twist ara ẹ lórí ẹ̀ o lè kò sí nǹkan tó lè jókòó ẹ̀bẹ̀ tó bá ti lè jókòó lórí okó máa sùn sílẹ̀ ni okó yẹn máa sùn sílẹ̀ ni so àwọn ọkùnrin tó lówó lọ́wọ́ gidi wọn sábà ní okó tó dá lábẹ́ àwọn tó sanra gidi tó níkùn okó wọn máa ń sá pamọ́ sínú ẹpọ̀n wọn obìnrin tó bá dẹ̀ máa dó wọn ó láti jẹ́ obìnrin tí ò ní fùrọ̀ púpọ̀ àbí obìnrin tó kúrú ṣùgbọ́n tí ò ní fùrọ̀ tóbìnrin tó ga tó bá lọ dó ọkùnrin tó sanra tí okó ẹ̀ ti sá lọ sínú tó bá dó látòkè má gbàgbé pé bí obìnrin irú èmi bóbìnrin bá ṣe ga sí bẹ́ẹ̀ ni òbú ẹ̀ máa jì sí nígbà tí obìnrin bá tún wà rose òbú á tún jì sí imagine kó wá lọ dó ọkùnrin tó sanra látòkè okó ẹ̀ ò ní rìnrìn àjò kankan nínú òbú ẹ̀ so ìwọ tó bá ń wá okó gidi pé òun wá okó gidi gbogbo èyí tẹ́ sọ níbí báyìí pé ìyá okó ń jẹ yín ó break heart mi ó jẹ́ kí heart mi bleed because mi ò understand àwọn tó sọ wọ́n lé ní 2000 pé ìyá okó ń jẹ àwọn ó lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń wá okó lọ síbi tí okó kò sí ẹ̀ ń wá owó mọ́ okó mo fẹ́ sọ lẹ́ni tó bá mọ̀ pé òun wá okó tó wá owó ó lè kàn sí mi lẹ́yìn ètò yìí because àwọn sórí ọ̀pọ̀lọpọ̀ tó ní okó lọ́wọ́ wọn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n tó máa di pé kí wọ́n dóyin wọ́n á dóyin tẹ́ máa mọ̀ pé okó àlùbáríkà dóyin wọ́n á dóyin débi pé ẹ máa mọ̀ wípé nǹkan wọnú ara yín wọ́n á dóyin tó jẹ́ wípé gbogbo àrùn gbogbo oríkèéríkèé ara yín á ṣàdúrà ẹlẹ́dàá yín á ṣàdúrà fún yín ṣùgbọ́n wọ́n lè má ní owó tí wọ́n lè ná fún ẹ wọ́n lè má ní owó tí wọ́n lè ná fún ẹ
ṣùgbọ́n àwọn tó ní owó tó lè ná fún ẹ because ẹni tó bá ní owó lọ́wọ́ náà ló ń jẹjẹkújẹ tó ń pa oko ẹni tó bá ní owó lọ́wọ́ náà ló ń jẹ ẹrẹ́ni tí ò lówó lọ́wọ́ tí ò róúnjẹ méjì jẹ lójúmọ́ tó ń yọkùn òfò kalẹ̀ tó ń rówó ra bíà tó máa yọkùn ẹ̀ òfò kalẹ̀ ẹrẹ́ni tó rí bẹ́ẹ̀ rí àwọn tó lówó bíà àwọn tó lówó láti mùmúkùmù láti jẹjẹkújẹ àwọn náà ni wọn kì í ní oko gidi irú o lè lọ sọ́dọ̀ abirùn sì kó ní abirùn ẹ jẹ́ kí n play àwọn voice note kan fún yín kí n tó continue ṣé mo pé tí bá gbé àwọn nǹkan kan síta tí mo fi owó sí mo máa ní information tí mò ń wá mo máa kàn imagine àwọn nǹkan kan lórí mi mo dẹ̀ máa ń wò pé ṣé àwọn kinní yìí ń ṣẹlẹ̀ mo dẹ̀ máa ń discover pé tí bá ti gbé kinní yẹn síta mo máa ń rí pé ó ń ṣẹlẹ̀ lóòótọ́ bí àwọn èèyàn mọ̀ ẹ jẹ́ kí kọ́kọ́ play abirùn náà àsòpaná irú ẹ̀yìn yìí sì kò sí nǹkan tó ní tó bá rí abirùn tó lókoore tó bá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun bá jáde ó lè máa dó pamọ́ ọ̀rọ̀ kò ṣe fi ṣeré o ẹ máa gbọ́ o. ẹ kó ètò náà lóun máa fún yín ṣe ọ̀rọ̀ nípa nǹkan tẹ́ béèrè yẹn pé abirùn ẹ tó wá ti wá abirùn ṣe rí èmi ó ti ṣẹlẹ̀ sẹ́mi rí mo ti bá abirùn bọ̀ abirùn tẹ́mi bá ṣe ẹni tó ní ipa ni ẹni tó ní ipa ni wọ́n wá ṣe so ó máa ń pẹ́rẹ́sì mi gan nígbà yẹn á lóun fẹ́ fẹ́ mi òun fẹ́ fẹ́ mi òun fẹ́ fẹ́ mi bọ̀ owó wà lọ́wọ́ ẹ̀ owó ni wọ́n fi yẹn ń ta ìsìn gan secretly ikọ́ yẹn kò tí tóbi púpọ̀ o kò tóbi púpọ̀ ìwọ àwọn ará àdúgbò mọ̀ pé ó sopa kò níyàwó ìsọfí èdè ti dàgbà ó yàtọ̀ ní ipa yẹn kò wá ń réyàn kankan èmi ṣáà ní kí n rọ́jú nítorí owó yẹn sọ̀rọ̀ alẹ́jọ́ tá a máa ṣe yẹn báyìí in fact wọ́n kàn ní kí n rọ́jú lálẹ́ ọjọ́ yẹn ni okó ẹ̀ tóbi gan-an okó ẹ̀ tóbi mo gbádùn ẹ̀ gan-an ó dẹ̀ ti rí mi lára pé kí n wá ń dùn mí kí n fẹ́ fi ọwọ́ méjèèjì kí n wá fi pa okó ẹ̀ bó ṣe ń lọ tó ń bọ̀ yẹn so tí mo ṣe fún ọmọ lọ sí ọ̀rẹ́ ó tó sáré dá owó yìí padà ṣẹ́wọ̀n yìí ti gbàgbé pé ẹni tó ní ìpa ni so wọ́n fẹ́ fọwọ́ sí ẹ̀rọ àyà wa dá sáré dá owó yìí padà mo mú ìjọyọ̀ gbogbo ògbódógún ó dómi gan okó ẹ̀ tóbi gan so nítorí pé ó tiẹ̀ wá lọ́rẹ̀ẹ́ kan tó yẹ kó confidant rìn ọ̀rẹ́ ìyẹn mú wà fọ́ọ̀sì láti sọ pé nǹkan wáyé wáyé ṣètò àti rówó lọ́wọ́ mi àmì àìwélé tí rówó kíníkan àmì alágọ́jà kò dá kíníkan mo ní kò mí so ó ṣàtún padà lọ nítorí pé okó ẹ̀yẹn dùn wọ́n padà lókè wọ́n rú wọn sí ọgbọ́n wọ́n rú wọn sí wọn fíńgà yẹn ògùn ìdí láti wọn fíńgà yẹn so mo tún padà lọ àtúndé tara wa títí tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n wá ń domi gan-an nìkan lè sùn bí wọ́n á wù mí kí sí wọ́n á fẹ́ kí n sùn bẹ̀ ọ̀rẹ́ mi wá já pé àwọn ará ilé kan wá lọ mọ̀ pé orí akíní kan bóyá wọn ń fẹ́ kíní kan yẹ káwọn èèyàn ọ̀rọ̀ èèyàn díẹ̀díẹ̀ wọn bó kò sí effect kankan nínú ẹ̀ kò ní side effect kò ní negative effect nítorí mo tún bí wọn méjì lẹ́yìn ẹ̀ kí n tó déètì ẹ̀ mo ti bí wọn kan tẹ́lẹ̀ early so lẹ́yìn tí mo déètì ẹ̀ yẹn mo ti bí wọn méjì fẹ́ni tí wọ́n fẹ́ so bó ṣe rí gan nìyẹn o ẹ kú ètò ọlọ́run máa fún yín ṣe. ẹ jẹ́ kí wá play lè fún yín. ẹ ló. mo bọ̀ o. ẹ káàsán máa kú sí mi ní mà gẹ́gẹ́ bí n tẹ́ béèrè ní orí Facebook page yín pé ǹjẹ́ o ti padà dóko abirùn tí o mọ òbòdó rí mo pàdé gáyẹn ní orí Facebook ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn so a jọ ń sọ̀rọ̀ very good looking guy tí mi ò mọ̀ pé bí ó ṣe rí nìyẹn so mi sì ẹ̀ mọ̀ pábìrún ni ó sá máa ń sọ fún mi pé ṣé tí mo bá rí òun ṣe kíní bọ̀ ọ́lá pé mo rí bí business tó sọ fún mi pé òun ṣe ó ní POS káàkiri ní area àdà yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun so ibẹ̀ ló ti ní POS so ibẹ̀ mi náà kàn ṣáà ní pé kí o jẹ́ kí n try ẹ̀ nìyẹn o àti ká mo bá dé ọ̀dọ̀ gáà yìí tí mo sọ yìí in fact okó ẹ̀ tóbi ó gùn
mo délé báyìí gbogbo abẹ́ ló ń ta mí. Kò ṣe pé ó fún mi ní owó kan jùjùjù náà but mo gbádùn ẹ̀bọ̀ arọ ni kò lè dìde. Lẹ́yìn tó bá fẹ́ dìde lẹ́yìn àwọn àbúrò ẹ̀ ló máa assist ẹ̀. Ó ní kẹ̀kẹ́ but ó hands ojú ẹ̀ hands but kò tí níyàwó but àti nǹkan okó ẹ̀ ti gùn jù bóyá torí pé kò lè dìde ló jẹ́ kókó ẹ̀ gùn jù bẹ́yìn okó ẹ̀ gùn gan-an mò ń ké nìdẹ́ ó tún wá mọ̀yàn dó. Ó bọ̀bọ́ yìí in fact ó mọ obìnrin dó ṣé kí n mọ́ tàn yín àti nǹkan ó lágbára. Mò ń pariwo ẹ̀ ní pé kó jọ kó fi mí lẹ̀ bó ṣe jẹ́ arọ yẹn náà ló ṣe ká mọ́ mi kó tó fi mí lẹ̀ lọ́jọ́ yẹn mo bọ́ síta báyìí mo fẹ́ faint torí ó ti pọ̀ jù àti nǹkan ó ti pọ̀ jù mí experience irú ẹ̀ bẹ́ẹ̀ yẹn rí dẹ́ okó ẹ̀ tóbi ó tún wá gùn ẹ ṣeun gan mà. Now mo sì ń bọ̀ ó sì pọ̀ tí máa play o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá oko tí yẹ oko ń jẹ yín àwọn arọ àwọn abirùn wà ní Kano Street lẹ́kọ̀ọ́ àwọn abirùn wà Mushin wọ́n wà lóṣòdì ẹ mú kan nínú wọn kẹ́ ẹ wẹ̀ fún wọn kẹ́ ẹ gẹrun orí wọn kẹ́ ẹ mú wọn wọlé àwọn tẹ́ ẹ̀ ń sáré tẹ̀lé ẹgbẹ́ nìkan sí ó ní òun dú àsòpá nítorí ó lówó ẹ ní láti wá àwọn tó lówó tẹ́ bá mọ̀ wípé ìyá oko ó ń jẹ yín lóòótọ́ òun ni mo ṣe máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ní ìyá oko ń jẹ yín ìyá owó ló ń jẹ yín nítorí pé tẹ́ bá mọ̀ pé ìyá oko ń jẹ yín ẹ lọ sí Kano Street ìwọ lọ Kano Street kó mú abirùn kan kó wá mú lọ sí barbing salon kó lọ gẹ irun ẹ̀ kó raṣọ gidi sí lọ́rùn kó wá mú lọ sí ìtìrì kó jẹun ṣáà wá abirùn tó jẹ́ Yorùbá tó máa gbọ́ èdè ẹ̀ torí pé ó ń tọrọ owó ni bóyá ẹsẹ̀ kan dùn kó wá touch ẹ̀ up bó tiẹ̀ jẹ́ lórí okó ẹ̀ lásán torí okó tó wà lábẹ́ wọn ò róúnjẹ oúnjẹ tó máa jẹ́ kí wọ́n sanra Ọlọ́run ò ní gbà nǹkan kan lọ́wọ́ èèyàn kó má fi nǹkan míì rọ́pò. Mo ti sọ rí pé tó o bá wá okó gidi lọ sí ibi tí arọ wà abirùn lọ síbi tí abarapá wà ó lẹ́gbọ́ yìí àwọn tó nípa àwọn tí wọn ò lẹ́sẹ̀ mo fẹ́ play mi kan ẹyọ kan sí fún yín. Bọ̀ kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wò àwọn tẹ̀tú wá ṣe fún mi nínú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní owó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó níyè kan wọn ò kì í ní oko gidi lábẹ́ wọn ò ń lóko gidi lábẹ́ ìjẹkújẹ ti bayé wọn jẹ́ mo rí ẹnìkan tó ń polówó nǹkan tẹ́ bá rí bó ṣe ń ṣe bó ṣe ń mí ó ń polówó ni tẹ́ bá rí bó ṣe ń mí àánú yá máa ṣe pé kí leléyìí bó ṣe máa ṣe rèé okó mélòó ló fẹ́ wà lábẹ́ ẹni tó ti yọ kù tí kò ẹ̀ ti tó báyìí tó tún wá kúrú kí tó ṣe okó mélòó báwo ló ṣe fẹ́ dóbò sórí àwọn abirùn àwọn arọ àwọn ojú kan àwọn kinní kan yẹn tó bá gbá ẹ mú tó bá mọ̀ pé òun wá okó gidi sórí ẹ tó bá ń wókó gidi wàá ní láti náwó irú àwọn eléyìí sì wọ́n máa lọ ń pamọ́ do ni mò ń bọ̀ ẹ jẹ́ n play another one fún yín. tó dífá fún ẹ̀yin tẹ́ ń wá sọ́dọ̀ mi fún matchmaking tí mo máa sọ fún yín pé mi ò lè parọ́ mi ò mọ̀rọ̀ pa òun ni wípé tẹ́ ẹ bá ti rí ẹni tẹ́ ẹ bá réyàn lọ́dọ̀ mi ò lè guarantee pé onítọ̀hún lè mọ òbódó mi ò lè guarantee pé ọkùnrin tẹ́ bá because àwọn kan túká lẹ́nu ọjọ́ mẹ́ta yín sìn bọ̀bọ́ yẹn wá rojọ́ ọ̀tọ̀ fún mi lady yẹn wá sọ fún mi pé nǹkan tó wà lábẹ́ òun ò láìkó kó ẹ̀ kò lóko lọ́wọ́ kò dẹ̀ túmọ̀ ìtó ní kò mọ́ lò àwọn abirùn yẹn torí àwọn oúnjẹ tí wọ́n ń jẹ bó ṣe lè jẹ́ pé wọn ò jẹ minimíìdì tó minimíìdì gan ni òun jẹ́ kéèyàn lè dóbò dáadáa nítorí ẹ̀ tó bá gùn lẹ́yìn lẹ́ẹ̀kan tí wọ́n doyin ẹ̀ mọ̀ pé wọ́n doyin ẹ̀ ké aleluya ẹ̀ ké òsánà ẹ̀ ké ìyè ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin tẹ́ ẹ bá ti lọ wá ẹni tó níkùn owó ẹ̀ lẹ fẹ́ kì í ṣoko ẹ̀ ó ṣeé ṣe o ò lè jẹ méjì lábà bàbá mi lábà àlàdé ìsídà kó o fẹ́ ẹni tí ó lówó tí ò lóko àbí kó o fẹ́ ẹni tó lóko tó jẹ́jẹ́ pé okó ẹ̀ máa tẹ́ yín lọ́rùn ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín I was saying this to my man today mo ní wo it's not kò dáa kéèyàn má ní relationship o as far as I'm concerned relationship máa ń wà ó máa for me ó wà healthy ju marriage lọ lójú mi yí pé
kẹ má tiẹ̀ jọ pé kẹkọ̀ọ́ rí èèyàn tó mọ máa béèrè lọ́wọ́ ẹ pé how are you ṣó ti délé ṣó ti bọ́ta níbo ló ti ń bọ̀ ǹjẹ́ o bá dẹ̀ fẹ́ lọ dó kókó páàkì ẹrù ẹ kó lọ dó nǹkan tó máa dó kó wá sílé ọkọ̀ náà wá ká ẹ mọ́lé kẹ dóra yín bọ̀ kó má ní. hello ma. Yes sir. hello ma ẹ kọ́ lẹ ma. Yes sir. Ṣábìrún lẹ́yìn ni. Abirun kẹ ìwúlá bírun Tòkunbọ̀ ló ń pè yín máa. Ok kí lẹ fẹ́ mo wà lórí show. ṣe wọ́n tì mí ma. mo wà lórí show ṣe ẹ fẹ́ obìnrin ni. àtijọ́ sọ ẹni kí n pè yín bẹ́ẹ̀ ni ma. ọmọ ọdún mélòó ni Tòkunbọ̀ káwọn èèyàn máa gbọ́. mo ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì àti nǹkan coded lélẹ́yìí o ìfẹ́ láòdù ẹ̀ o. Coded ok ẹ tẹjọ máa gbádùn ara yín ọmọ ọdún mélòó wà ní ẹ. 40+ ma. 40+. ṣé o wá lóko gidi lábẹ́ torí àwọn tó bá jẹ́ abirùn là ń wá sí oko gidi máa ń wà lábẹ́ abirùn. àbítorí àbíkọ́ mo ṣe pè yín o. ok màá pè ẹ́ tí bá ti ṣe tán. so bí mo ṣe ń sọ lọ lady yẹn sá ó ní oko ò dá lábẹ́ tó bá wá bá mi ò ní lè sọ fún ẹ wípé èèyàn yìí tó bá mú wọlé ó máa ṣe dáadáa àbí tó bá mú wọlé wọ́n bọ̀ nǹkan tí mo kàn lè sọ fún ẹ ní pé ṣàṣà làwọn tó ní owó lọ́wọ́ tí wọ́n ní oko gidi lábẹ́ tó bá mọ̀ wípé nǹkan tí mo ń tọ́ láti sọ lọ lẹ́ẹ̀kan ni wípé kò dáa kí obìnrin wà tó bá tiẹ̀ ní marry kò má ní relationship tó wà healthy tó jẹ́ pé o mọ̀ pé ọkùnrin yìí o anytime tó bá jí báyìí ó máa dìde o mọ̀ wípé anytime ibi tó bá wọ̀ ó máa rí lẹ́yìn ẹ̀ kò dá o tó bá fẹ́ dóko èmi ò sọ pé kó lọ máa dóko káàkiri pé kó má tiẹ̀ ní ẹnìkan tó jẹ́ wípé ìjọ́ tó kó bá wù ẹ́ dó wàá páàkì ẹrù ẹ wàá lọ síbẹ̀ ẹ dóra yín tó bá fẹ́ lọ́jọ́ méjì ńbẹ̀ kó lọ́jọ́ méjì ńbẹ̀ ó bá tún yá kẹtùjọ padà wá sílé yín kẹtùjọ sùn for me ìyẹn wà healthy ju even marriage lọ lójú tèmi o lọ́dọ̀ tèmi o mi mọ fẹ́ lò mí o because irú relationship yẹn ẹ lè wà ń bẹ ọdún 10 kẹ̀dẹ̀ wà pẹ̀lú ra yín honestly ẹ lè wà ń bẹ ìwọ tó bá mọ̀ tó bá ní relationship kankan láyé ẹ o ò ní mọ̀ wípé mentally o wà stable o ò ní mọ̀ pé mentally o wà sound until tó bá réyàn láyé ẹ tó ń check on you until tó bá réyàn láyé ẹ tó wọ bra tó fọwọ́ gbé ọmú ẹ dúró jó until tó bá léyàn láyé ẹ tó dúró síwájú mirror níbi tó ti múra tó ṣẹ̀wẹ̀ tó wá fi ọwọ́ gbá fùrọ̀ ẹ sókè until tó bá léyàn láyé ẹ tẹjọ step out tó réyàn gbé orí lé lórí tó fi ọwọ́ tó fi ń parun ẹ honestly for me tí bá rọ́kọ àtìyàwó mi nígbà mi níta kò kí ń jẹ́ kí marriage wù mí mo ń admire marriage wọn because as taking on wà nínú relationship kó o lè gbé ara mi rí àwọn ọkọ àtìyàwó kọ́ ṣe mi rí àwọn irú èmi tí mo tiẹ̀ láìka lọ́mọ tí mo jẹ́ ológbò yìí kí n má lè gbórílé máa mi kó tiẹ̀ máa fọwọ́ fa irun mi kó máa fọwọ́ pa irun mi èmi ò ń rí yẹn láàrin ọkọ àtìyàwó kan máa ń ṣe dáadé àmọ́ mi mr and mrs èmi ò kó jẹ kò ń wù mí mi ò rí mi ò ń fọ́ bó mo máa fọ́ fún relationship tó wà healthy relationship ti máa rí pé àwọn méjèèjì understand ara wọn wọ́n jọ ń ṣe yẹ̀yẹ́ wọ́n jọ ń tàkú ọ̀rọ̀ sọ wọ́n jọ ń fìyàn ṣe yẹ̀yẹ́ wọ́n jọ ń ṣèké wọ́n jọ close tó bá nírú relationship yẹn marriage ò ní wù ẹ́ Ọlọ́run ọba because ẹ̀rù á máa bà ẹ́ wípé ṣé relationship yìí ṣé tẹ́ bá lọ get into something more serious ṣé sì lè carry on bẹ́ẹ̀ ṣé over seriousness kò ní pa yín nínú ilé ṣé sì lè wà bẹ́ẹ̀ mi ò blame àwọn kan tí wọ́n wà into relationship tó ní pé àwọn ò marry ẹ lè má understand ẹ̀yin tẹ́ ẹ wà nínú ìgbéyàwó ẹ lè máa rò bóyá àwọn kan admire yín Olódùmarè ń gbọ́ kò sẹ́ni tó ní healthy relationship tó wà healthy tó ní permanent relationship healthy relationship tó máa admire ẹni tó wà nínú marriage gbogbo ẹnu ni mo fi sọ kò sí ẹni tó ní healthy relationship tó wà healthy ni mo sọ fún yín tó máa admire ẹni tó wà nínú marriage kò sí àfi tó bá ní relationship tẹ́ pé kinní kan kò sí because wàá rí pé ìwọ tó ní healthy relationship yẹn ẹ máa respect ara yín ẹ máa rí pé ẹ kò jẹ́ ọ̀rẹ́ ẹ máa lè share a lot of things ipe kọkùnrin ti ẹ̀ pé káàárọ̀ ṣó ti jí àbí òun lọ síbi iṣẹ́ ó jí anytime tó yẹ kó o jí ó dẹ̀ ti kúrò níbi iṣẹ́ ó ń pè ẹ́ pé níbo lo wà ṣó ti délé
báwo ni mò ń bọ̀ nísìn mò ń bọ̀ sí o honestly mo kò ṣe tó ní anti relation ṣe lẹ́yìn tẹ́ mo máa ń ráwọn kan tí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń wò wọ́n pé marriage yín ò wù mí honestly kò wù mí ẹ get it straight marriage yín ò wù mí àwa ti kọjá nínú ẹni tí ẹ máa gbé gíríngì àjẹ máa kó ṣe kò wù mí. Hello. Yes. Hello, ma. Hello, mo ń bọ̀. Sorry, there was a day I sent you my WhatsApp. I sent a message from WhatsApp, but you never responded to it, ma'am. I'm live now. Okay. Okay. When can I call you, ma'am? Maybe when I finish. Marriage yín ò wù mí. So, nǹkan tèmi ń try láti sọ ni pé o lè balance tó o bá ní ẹni tó ń gbé ẹ lọ́mú jó. O lè balance tó o bá rẹ́ni tó fọwọ́ gbá fùrọ̀ ẹ. Tó o bá rẹ́ni tó máa wẹ̀tọ́ tó máa fọwọ́ tẹ fùrọ̀ ẹ. Tó máa fi ọwọ́ tẹrun orí ẹ tẹ bá jọ jáde tó máa gbórí lé láyà. O lè balance. O kò máa rò pé o balance ni. O lè balance. There's likelihood pé o lè má get ẹ. Tó bá jẹ́ the type tó wà after owó. Ma block ẹni yìí o. Mi ò mọ̀ ẹ́ rí òun pè mí lórí fídíò kan àbó yá wèrè. Tó bá jẹ́ the type tó wà after owó, o lè achieve irú nǹkan tí mò ń sọ yìí. Ìwọ tó bá fẹ́ jẹ́ ní love, tó fẹ́ kí ọkùnrin care fún ẹ, kó cater fún ẹ, kọkùnrin pamper ẹ, kọkùnrin kó recognize ẹ, kọkùnrin máa lè mi sọ pé kò ní náwó fún ẹ bọ̀, ó ń láti wà moderate. Ìwọ obìnrin yẹn, ó ń láti lè make sacrifice, kò ṣe pé ó ń láti wà moderate such that kò ṣe gbogbo needs ẹ ló máa fi pé ọkùnrin yẹn lè ṣe. Tọkùnrin bá ti fún ẹ ní love, tó fún ẹ ní attention, tó lè gbórílé láyà kó fọwọ́ pa ẹ lórí, tó lè gbé ọmú lé kó ní ó yá gbórílé mi lọ́mú, tó lè walk into the house anytime without being challenged by anyone. Ìyẹn ó wà enough fún ẹ ju pé kó máa wá ọkùnrin tó máa sanwó mọ́tò ẹ tó bá lọ, kó máa wá ọkùnrin tó máa ra aṣọ fún ẹ, ó fẹ́ máa ṣe bí, kó máa wá ọkùnrin tó máa wá gèlè fún ẹ, kó máa wá ọkùnrin tó máa ra nǹkan fún ẹ. Tó bá ti jẹ́ the type tó ń wá irú ọkùnrin bẹ́ẹ̀, o ò lè rífẹ̀ẹ́. O ò lè rífẹ̀ẹ́. O ò dẹ̀ lè rí okó gidi. O ò lè rí okó gidi. I'm telling you the truth. Tó bá ń wá okó gidi, ìwọ náà ò ní láhun. Torí okó gidi ò common. O ò ní láhun. Wàá dẹ̀ ní àmójúkúrò. O ò dẹ̀ ní wà demanding. O ò ní máa demand every time. O ò ní máa expect every responsibility kí boyfriend ẹ gbé. Wàá máa put say into cognizance pé òun náà ní bùkátà tiẹ̀. Wàá máa put ẹ wípé this guy is always there for me. Whenever I need him, he will always be. He will always be around me. This guy will always love me. Oh, ni ma expect wípé you cannot eat your cake and have it. You cannot. But pé o wà láyé, o ní relationship kankan. Ó ti dòkú ayé o. Hello? Yes. Mo ti send message in WhatsApp látàárọ̀. I'm not a telephone attendant. This is what you people should understand. I can't be scouting for messages. Mo kì í ṣe telephone attendant. This mo ti send the picture, mo ti send the messages. I'm not mo wa ṣe pé kíní pẹ̀lú phone mi. If it's something you can discuss, you tell me now. I think I will come up for ogun. Ẹ bá mi wá èèyàn kan tájọ mọ jẹ gbádùn ara wa, ìyá ọbọ oúnjẹ ní gidi. Níyàwó ni. Kò sí. Mo níyàwó yín wà. Ẹni? Mo níyàwó ẹ wà. Ó wà ń travel kò ráyè tèmi. Ọmọ ọdún mélòó ni Naija ń gbọ́ yín tó bá fẹ́ kó pè mí padà lẹ́yìn iṣẹ́ òye pé ẹni tó pè pé ìyá ọbọ ń jẹun. Inú ẹ̀yin tẹ́ ní ìyá oko ń jẹ yín ẹ pè mí fún. Màá link yín together. 38 and so bí mo ṣe sọ lọ, you have to be able to make sacrifices tó bá mọ̀ wípé wá relationship tó wà genuine tó yẹ pé it's most likely kó get
kó roko gidi o lè má rí owó bó ṣe fẹ́ bó wàá rí oko gidi wàá rí ọkùnrin tó jẹ́ wípé o lè tàka sí tó bá ní any problem á dúró tì ẹ́ wàá lè pé á dẹ lóhùn and there is every possibility wípé ìwọ tó o like kọkùnrin ẹ máa ṣe tututu káàkiri èmi ò kí ẹ ó possible tó o bá wá owó kó rí ọkùnrin tó máa dúró tì ẹ́ tí ò ní ṣe tó kiri bẹ́ẹ̀ tó bá ń wá owó ọkùnrin tó bá lówó lọ́wọ́ tó lẹ́ṣin lẹ́kọ̀ọ́ kò lè jẹ́ fúnwọ nìkan kódà kó jẹ́ married man ìwọ nìkan gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ò lè dá oko ẹ̀dọ́ kò tiẹ̀ ní excuse me èyí tó yáyì nínú oko ọkùnrin tó lówó lọ́wọ́ tó jẹ́ baálé ilé ìwọ ìyàwó ò lè rí oko tó yáyì dó lábẹ́ ẹ̀ oko second class àbí third class ló máa bá àwọn tó ní first class oko abẹ́ ọkọ ilé tó lówó lọ́wọ́ àwọn tó wà ń ta ni àwọn tó lè gbé òbò tó lè gbé sí lẹ́nu àwọn tó lè dó bó ṣe lè dó àwọn tó lè máa jó níwájú ẹ̀ tó máa kí ọwọ́ sínú pátá wọn tá fi bu òbò wọn síta ṣé ìwọ ìyàwó ilé máa dúró síwájú ọkọ ẹ̀ kó kí ọwọ́ sínú pátá ẹ̀ kó fi bu òbò ẹ̀ síta àwọn tó lè ṣe ni so third class òbò ni wọ́n máa wà nínú ilé but tó bá ní relationship tó jẹ́ ẹni tó lówó moderately tí kì í ṣe ẹni tó lówó gọbọi tó jẹ́ wípé bù fún mi bù fún ẹ lẹ́jọ́ ń ṣe fúnra yín ẹjọ́ ń ṣe fúnra yín ni o kò gbé gbogbo responsibility ẹ ìwọ náà ò dẹ̀ ní lára I am talking o hello yẹn ń farabalẹ̀ block ẹ o sì pè nírọ̀lẹ́ yẹn ń farabalẹ̀ block ẹ mi ò gbàgbọ́ débẹ̀. mo fẹ́ lọ wo bí tó ti pè mí ni o. ṣó ti yẹ yín nǹkan tí mò ń sọ tó yẹ pé bù fún mi bù fún ẹ ni ọ̀pọ̀lọ yín máa ké ẹ ní sọ wípé ẹ wo Ọlọ́run tó lọ try ẹni tí kò tó yẹ pé kò lówó moderate bí ó lọ sọ́dẹ̀ ó lè fún ẹ lówó mọ́tò láì tọrọ ó lè fún ẹ lówó mọ́tò láì tọrọ hello hello tó lè fún ẹ lówó mọ́tò láì tọrọ tí wàá débẹ̀ wàá jẹun tó bá lóúnjẹ ńlé wàá á jẹ́ kó gbé ìwọ náà lè ṣe oúnjẹ níbẹ̀ kẹjọ kó gbé síbẹ̀ kó gbé wálé bó tó bá ti jẹ́ the type tó jẹ́ wípé ọkùnrin tó ń fẹ́ ọkùnrin tó máa lè ṣe ni Ọlọ́run ò lè rífẹ́ gidi ó dẹ̀ máa bọ́ sọ́wọ́ ni ó lè rókó gidi tó bá tún wá rókó gidi ó kò lè ká ẹ lẹ́nu wọn ò lè ní time fún ẹ mi wo mo wà happy pa níbi tí mo wà inú mi admire ẹ̀yin akọlákọ tí mo ọkọ àtìyàwó tí mo máa ń pàdé yẹn o mi admire yín mi ò rí ìfẹ́ tó wú mi lórí láàrin yín lọ́pọ̀lọpọ̀ ìgbà mo wà healthy jù yín lọ mi ì rí ìfẹ́ láàrin yín gbogbo àwọn make believe yẹn èmi mo wà happy bàjẹ́ so ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi ọpọlọ ẹ ò lè pé tó o bá roko honestly tó o bá rí oko tó jẹ́ tó oko tó lè tàka sí anytime kó o do àwọn tó fẹ́ra wọn sínú ilé ẹ̀mélòó náà ń dóra wọn oko àtòbò wọn kò ṣiṣẹ́ láàrin ara wọn méjèèjì ẹ̀mélòó náà ń dóra wọn wàá rí pé àwọn tó ń gbádùn oko ọkọ lẹ́gàn ìtaná wà ó kúkú ya wà níta kó kúkú mọ̀ pé o ní permanent relationship mo mọ̀ pé òótọ́ yẹn korò ọ̀pọ̀lọpọ̀ yín irọ́ lẹ̀ ń pa wà happy níbi tẹ́ wà àwọn tó wà happy tí wọ́n ń rí ayọ̀ àti ìdùnnú ọkọ yín ìtaná wà tèmi ni wípé tó bá mọ̀ pé òun wá oko lọ sọ ẹ má rule abirùn out ẹ má rule àwọn tí wọn ò lẹ́sẹ̀ out mi ò mọ̀ pé àwọn tó sòpá máa ń lè dóbò ó ní ẹ ti gbọ́ lísìn pé ó sòpá ó dẹ̀ lóko lábẹ́ ẹ má rule wọn out ẹ má fi ojú sí ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tó pé ẹ má fojú sí ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tó lówó ẹni tí ò ní ṣùgbọ́n tó wà responsible ẹni tí ò ní tí ò tọrọ jẹ tí ò wọ àkísà
tó dùn rí mọ́yàn ṣùgbọ́n tó ní ọmọlúàbí lára wàá gbádùn okó ẹ̀ wàá dajẹ àdìdì kí kó tún wá rí wípé ìwọ́gọ́ wà faithful o lápọn o jáde òrìnrìn kúrin òkọ́ rẹ̀ wàá máa dó okó yẹn títí tí gẹ́gẹ́ bó ṣe sọ wípé ayé yìí máa parẹ́ táyé yìí bá máa parẹ́ tó o máa fi kú o máa dó okó yẹn ni honestly o máa dó okó yẹn ni gbogbo àwọn tó ń di táyì wèrè mọ́rùn tó ń sapá bí apá hanga tó ti jẹ brọ̀kọ̀tọ̀ tó ti jẹ ṣàkì tó ti jẹ fùkù tó ti jẹ inú ẹran tí gbogbo abónú wọn ti sépọn gbogbo kó wọn ti sá sínú abẹ́ ẹpọ̀n wọn àmọ̀nàmùsù wọn yàtọ̀ síbi tó kó wọn wà báwo náà ṣe fẹ́ doyin then ẹ̀yin ìyá tẹ́ ti wọ menopause àánú yín ṣe mí ẹ̀yin tẹ́ ti wọ menopause tẹ́ ti over 50 tẹ́ ẹ máa wá 55 tó máa doyin okòwò ló wà lábẹ́ ẹ̀ tó fẹ́ fi doyin mi sọ pé wọn ò mọ̀ bódó bọ̀ mélòó nínú wọn ló sì lè doyin tẹ́ sì lè gbádùn ẹ̀ ó bá ti dàgbà débì kan àwọn ọmọ tó jù lọ díẹ̀ bí a wà ní 50 wọ́n máa wo 45 and above láti ní wọ́n máa wo 45 and above bóyá o ti wà after 50 wọ́n máa wo maybe mid 50 or and above bọ̀ pé ó wà ní 50 ó wá ń wá 60 irọ́ ló ń pa owó pension ló ń wá pension ló ń wá ìwọ tó wà lọ́mọdé tó lọ fẹ́ 60 yẹ àwọn ọmọ kéékèèké mi máa ń wà attracted to àwọn tó ti dàgbà but Ọlọ́run ló lẹ̀mí wọn ló lẹ̀mí àwọn àgbàlagbà yẹn gbogbo yín tẹ́ bá rí comment as at time kí tó bẹ̀rẹ̀ show yìí comment tó wà lábẹ́ kinní yẹn mò ń bọ̀ was 3001 ẹ jẹ́ kí n wò ó nísìn 4200 comments ló wà lábẹ́ kinní yẹn sìn mo dẹ̀ mọ̀ pé majority ní pé ẹ̀rọ kodo ẹ lọ sí Kano Street ẹ lọ mú ẹni tí àwọn èèyàn ò lè expect ẹ tún ṣe ẹ dó àwọn abirùn ẹ dó arọ ẹ dó afọ́jú tọ́lọ́run bá gba nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ó máa ń fi mí replace ẹni ẹ ṣí ojú kúrò nínú àwọn tó lówó ẹ ṣí ojú kúrò nínú àwọn tó pé ẹni tó bá fẹ́ ẹni tó jẹ́ abirùn á máa kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú ni because ó mọ̀ wípé sacrifice ló ṣe tó fi fẹ́ òun èmi láwọn ọmọ tó yẹ pé irú àwọn nǹkan báyìí ò tiẹ̀ jọ wọ́n lójú tí wọ́n ní ojú àánú tó bá fọ́ nílọ pẹ̀lú wọn wọ́n á fẹ́ wọn honestly tèmi bá fẹ́ nílọ pẹ̀lú afọ́jú máa fẹ́ tí bá fọ́ nílọ pẹ̀lú àárọ̀ máa fẹ́ tèmi ní pé kò ṣáà ti lóko ní bá dẹ̀ ti pè ẹ́ má sọ fún mi pé no ó ti tán mi ìfẹ́ mọ bí tó ń kí okú ẹ̀ bọ̀ tó ṣáà má ti jẹ́ kí n ní nǹkan kan lára ẹ̀ kí má dẹ̀ rí ó ti tán tí n bá ti rí in fact 77% of the women outside are gold digger nítorí ẹ̀ náà ṣe ń ráwọn oko nítorí ẹ̀ lẹ ṣe ń ráwọn oko ẹ má gbé owó síwájú tẹ́ bá gbé owó síwájú ẹ máa padà lọ máa jí okodo even kẹ́ marry tẹ́ bá gbé owó síwájú ọ̀tọ̀ ni pé kéèyàn do ẹ̀ sórí dídámira kí obìnrin tún dámira chemistry láti wà láàárín àwọn méjèèjì like ọkùnrin yẹn láti mọ bí wọ́n ṣe ń finger ó láti mọ bí wọ́n ṣe ń touch obìnrin yẹn ẹ lè má tẹ̀ nífẹ̀ẹ́ ara yín bọ̀ ẹ láti mọ ibi tó máa touch lára ẹ̀ tó yẹ pé wàá dámira so ìwọ tó bá fẹ́ ọkùnrin nítorí owó àwọn ọkùnrin tó máa ń dóbò tó ń lówó lọ́wọ́ tó ń dóbò yìí àwọn náà máa ń dóbò wọn jẹ tó máa fẹ́ dà wọn jẹ wọn ò kí mọ̀ bódó wọn ò dẹ̀ kí ń lóko gidi bí àwọn oní moderate life wọn á tún kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú honestly wọn á kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú mo like kí n gbórí láyà bọ̀bọ́ mi bá kó máa fi run mi ṣeré ọ̀pọ̀lọpọ̀ yín akàn máa rí yín ẹ kàn máa gbé ríǹgì ẹ máa gbé emblem marriage kò sí nǹkan kan á máa wò yín bá máa gbé yín wò kò sí nǹkan kan àárín nǹkan kan bẹ́ẹ̀ àárín nǹkan kan bẹ́ẹ̀ tó bá wà níta tó bá fẹ́ máa ṣe mi tí ẹ kí ń rí mo ní very fantastic
relationship tó dúró déédéé tó wà healthy pa tí mo dẹ̀ máa guide jealously títí máa fi kú. Kò ṣe pé guide jealously pé kó má dóbò ń ta o, mi ní kó má dóbò ń ta o, mi wo fóònù rí, mi ìbèrè pé ta ni lágbájá rí, mi ìbèrè pé ta ni làtàmẹ̀bùrù rí, ẹni tó bá mọ̀ kó lọ bí, mi ìbèrè pé ta lé léyìí rí, kò sí tó kàn mí. Mi check fún mi tiẹ̀ mọ̀ pin number, mi dẹ̀ fẹ́ mọ̀, kò dẹ̀ kàn mí. Yóò dẹ̀ mọ̀ tèmi. Bí bá fẹ́ mo ní pin number, bẹ́ẹ̀ mi ìfẹ́ mọ̀ tiẹ̀ kó kàn mí, kò sí nǹkan tí mò ń wá káàkiri, mi gbé fóònù rẹ̀ rí báyìí. Mi gbé rí. Mi eavesdrop rí pé ó ń gbé mo á lọ pé ta ló ń bá wí, mi ṣe rí láyé mi. Mi ṣe rí. So gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ àwọn abirùn pọ̀ lórí platform mi, ẹ lè toast ara yín, ẹ bá dóra yín, ẹ dóra yín, kò sí tó kàn èmi ò wáyàn. Bẹ́ẹ̀ tó bá ti wá sọ́dọ̀ mi, má wá sọ fún mi pé kí n bẹ́ ẹ wọ́kọ àbí kíní kan, ìwọ fúnra rẹ ló máa mọ̀ bóyá ẹni tí mo bẹ́ ẹ wá ẹni tó wà nípò ọkọ ni, kó dẹ̀ tó certify wípé eléyìí ipò ọkọ ni, mọ̀ wípé okó gidi wà lábẹ́ ẹ̀, mọ̀ wípé òbò gidi wà lábẹ́ ẹ̀. O gbọ́dọ̀ fi ìyàwó tó sọ pé òbò ta mí, òbò ro mí, tó ṣòbò bí òbò èkúté, bí àwọn òbò bí àwọn ológìní, kó fìyẹn lẹ̀ kó tún wá lọ wá òbò endometriosis, àwọn òbò tó máa ní inú ń kan mí. You don't want that. So ẹ mọ̀ dáadáa wípé ẹ máa gbádùn ara yín. Èmi ò ń dóko kiri o, and I'm not encouraging you to dóko kiri, but mo encourage ẹ láti ní oko tó ń dó. Mi ò ń dóko kiri, mi ò ń ṣe o, mo decent pa, but so mi ò encourage ẹ láti dóko kiri, ṣùgbọ́n òun láti ní oko tó ń dó. 1 2 o dẹ̀ ń láti place oko ẹ dídó lórí owó, torí tó bá ń wá olówó o lè má roko gidi. Tó bá ń wá olówó o lè má roko gidi. Ẹni tó bá fẹ́ pè mí kó pè mí, ṣe má pè mí after this show, torí mo ti rí àwọn messages kan 30 èmi ò ráyè láti ka gbogbo eléyìí, mi ò ráyè láti ka gbogbo eléyìí. Ẹni tó bá fẹ́ pè mí sì kó pè mí, èmi ò ráyè láti ka gbogbo eléyìí, ẹ jọ̀ọ́, mi ráyè o. Okay, èèyàn kan sanwó fún mi. Let me see, I will get back to you. Maybe no. So ẹni tó bá fẹ́ pè mí lè pè mí sí, mo ti fẹ́ máa lọ for matchmaking. Internet mi ló máa dé ní ọ̀la, and I'm going on holiday. Mo fẹ́ lọ sí Spain. I'm going to Spain. Ó máa jẹ́ first holiday mi ní year yìí. Èyí tí mo lọ sí Nigeria, mo lọ ṣiṣẹ́ ni mo sọ fún yín, and mo lọ ní panic attack. I couldn't sleep. Hello? Hello? Hello, ma. Yeah? Àwọn fans ta wà ní Canada àti Ìbà. Canada. Yeah, ẹ wà ní Canada, kí lẹ fẹ́? Mo ní di obìnrin gidi ni mà. Èmi ò mọ obìnrin gidi o, fúnra yín lẹ máa. Mo ní obìnrin, mo lè lóbò. Obìnrin tí mo ní, obìnrin tó lóbò lábẹ́. Mo ní di òbò gidi. Irọ́, ẹ máa gbọ́. Mo ní ọkùnrin, kí dẹ̀ ni ọkùnrin olóko lábẹ́. Mo lóbìnrin olóbò lábẹ́. Mo kàn lè sọ fún pé gbàdì mo lóbìnrin. Ẹ̀yin lẹ máa mọ̀ bóyá obìnrin gidi àbóbìnrin gidi kọ́ ní time tẹ́ bá ti ń bá ṣe. Mo ní di òbò gidi. Ẹ ní di obìnrin. Ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀rọ̀ yìí? Ẹbí tí mo sọ ẹ̀ 47 years. 47 years ní Canada. Bẹ́ẹ̀ni mà. Bẹ́ẹ̀ni ní níyàwó ni mò ń gbé. Ẹ̀tọ́ dípò ni mò ń gbé ní Abia Road. Okay, ẹ níyàwó àbẹ́ níyàwó?
Divorce ni o. Divorce, okay. Ẹ tún dárúkọ, ẹ má dárúkọ yín o. Káṣá sọ pé mo ti rórúkọ yín bí o. Òbólẹ́gbẹ́. Okay. Òbólẹ́gbẹ́. Ọmọ ọdún mélòó ni yín? 47. 47. Area àbólẹ̀ wà ní Canada. Esunmobi ní Abion. Àwọn èèyàn ń gbọ́ náà, wọ́n máa get back sí mi. Then I will get back to you as soon as I'm done with the show. Okay, no problem. So, I'm going on holiday. I'm going to Spain. Hello, ẹ káalẹ́ ma. Ẹ káalẹ́ o. Yes, ma. Yeah. Láti Ogun State mo ti ń pè. Kí lẹ fẹ́? Mo ń wo program yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ní àwọn tó bá fẹ́ ọkọ pé kí wọ́n pè yín mà. Mi ì sọ pé àwọn tó bá fẹ́ ọkọ kó pè mí o. Mi ì sọ pé àwọn tó bá fẹ́ ọkọ kó pè mí. Ṣé wọ́n fọkọ ni ọmọ ọdún mélòó ni ẹ? 45 years. Ṣọkọ ló fẹ́ àbí man friend àbí boyfriend? Ọkọ èmi ò fúnyàn lọ́kọ. Èmi ò lọ́kọ. Mi kì í fúnyàn lọ́kọ. Orí àti ìwà èèyàn ló fúnyàn lọ́kọ. Like, you understand? So mi fúnyàn lọ́kọ. Mo sọ fúnyàn kan lẹ́nìí. If I introduce somebody to you, ẹ má gbàgbé pé tí n bá fẹ́ tí ẹni tó máa bèrè lọ́wọ́ ẹ̀ pé irú èèyàn wo ló jẹ́, ó mọ nǹkan tí mo fẹ́ gbọ́, ó mọ ìwà tí mo fẹ́ kí responsible person ní, ìwà yẹn ló máa sọ fún mi pé òun ní. Mi ò ṣe necromancer, mi ì nílè mọnú ẹ̀ mọ̀rọ̀. Ìwọ obìnrin ló máa mọ̀ pé ẹni yìí dá fún mi, àbọ́kùnrin kan dá fún mi. Téèyàn kan bá sọ fún ẹ pé mo fẹ́ fún ẹ lọ́kọ, irọ́ ló bá dé. I cannot give anyone a husband or a wife. So I'm traveling. I'm going to Spain for holiday. It's my first holiday nínú year yìí. Èkó tí mo lọ mo ní panic attack. I couldn't sleep because mi mo reason tí mo ṣe lè sùn dáadáa 10 days tí mo lò ńbẹ̀. So potentially day mi nìyẹn anyways mo lọ fún iṣẹ́ ni. But now I'm going for my holiday and tí n bá lè ṣe show from there I will. Tí n bá lè ṣe show from there when I come back then gbà yẹn internet mi máa dé kí n tó lọ náà. So tí n bá dé I'll continue with the matchmaking and I'm going to have an open one whereby Nigeria máa pè wọlé ọkùnrin àtobìnrin lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá máa share number yín náà màá bá yín sọ̀rọ̀ láfter tá bá ti interview wọn mo ti interview obìnrin náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá máa pín number yín fúnra yín lórí show yẹn tí ẹ dẹ̀ máa lọ máa meet ara yín. So tẹ́ bá wá meet ara yín you can now come back and give me feedback. Mo máa ṣe yẹn for free. Màá ṣe for free. Mo lè fi ṣe promo, matchmaking promo ni màá fi ṣe. But for diaspora, màá continue bí mo ṣe ṣe tẹ́lẹ̀ because to be quite honest, internet yẹn ó put a stall on it pé mo lè ṣe much. Hello ìyá mi. Ẹ káalẹ́ mà. Gbọ́dọ̀ tí ń pè. Ìjọ mẹ́ta Nàìjíríà mo wà. Okay. Ṣé ti wá sí Nàìjíríà náà bẹ́ẹ̀ ṣe wà lọ́hùn? Orí ìgbà kan sọ pé máa wá rí sẹ́yìn. Ṣé kí ló kàn mí pẹ̀lú gbogbo question yẹn sí? Mo ń ṣe ṣé ò ń béèrè pé ṣé mo ti wá sí Nàìjíríà? What kind of familiarity is that? Anyway, ẹ̀yin ará Spain, mo ń bọ̀ ní Spain o. I'm coming for holiday and if you want to see me, you can call me before I leave. O lè pè mí látẹ̀ni lọ pé ibo ni mo máa wà. But I won't tell you my location, but I'm coming to Spain. I'm coming for holiday. Hello? Hello ma. Yeah? Yes ma. Mo ní assistant tí mo ti sọ nǹkan lórí ti ní. Àmì wíjọra mi ò yágun mo ṣe ṣọ́pẹ́sàn. Ẹ kí ni kí wá ṣe? Mi ò ní nǹkan kan fún ẹ. Mi ò ní nǹkan kan tí mo fẹ́ fún ẹ. Ilẹ̀ rí mà. Mi ò ní nǹkan kan tí mo fẹ́ fún ẹ. Wídò tó tiẹ̀ sọ fún mi tó gbé síwájú mi yẹn turn off ni fún mi. Turn off. Hello? Hello, Aunty Yinka. Yeah? Ẹ káàsán. Okoraliat. Bẹ́ẹ̀ ni o. Okoraliat 55 years àbí? Bẹ́ẹ̀ ni. Kent. Bẹ́ẹ̀ ni. Okay. Okoraliat is 55. She's from Kent. Interested candidate should reach back. Just get back to me, reach out to me, and I'ma take her from there. Okoraliat, 55. She's from Kent. Mo really fẹ́ ṣe
ẹ má worry, mo ti sọ síta. Okay. So ó máa wà nínú Okay. show yìí. People Ẹ ṣé will ma. listen and they will come Okay. back to me. Okoraliat is 55 from Kent, UK. So when I come back from holiday, then I'll continue with the matchmaking. However, if I'm able to do shows near Spain, of course, I'll do 1 or 2 shows. I'm actually going for holiday. I hope the people I'm going with will want me to do anything, will allow me, because I have money sister Kotoman bully me. She's a sister from another mother. You all know her. I won't mention her name. But you will see us together in Spain. I'm going on holiday, so I would, if I'm able to do shows, fine. Otherwise, when I come back, I will start from where I stopped the last time. The matchmaking. I'll start from there. And matchmaking promo for Nigerian. Fún àwọn Naija. Kí ni mo tún fẹ́ sọ? Ẹ má gbàgbé ilẹ̀ Dana Beats, because by the time I come back, wọ́n nílé ta ní 2.5 more. So if you are still interested, you still want to buy, please, you can still reach out to me. It's still 2.5 K2 phase 2 Ẹ̀pẹ́. Ẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tí oko yín ò ṣiṣẹ́ mọ́, tó oko yín ti padà lọ síbi tó ti wá. Reach out to Yemkem International and buy Titanic K2. Call Yemkem on +234 80 6666 6359 +234 80 6666 6359. Call Yemkem International on that number. And for those of you that want to still purchase the land, you can reach out to Dana Beats on +234 70444 33316, or you reach out to me on +44 7404 851234. For those of you that want to do matchmaking with me, now that any payment debati shenisi is non-refundable. Non-refundable. And if I send you someone you don't like, it doesn't mean that you're going to make another payment. No. And it's not, you are not duty bound. Lati like anything mobile sense here. To buy introduce here. You can tell me, reach out to me, me or fail. Provided tebati doranyi, please don't come back to me and tell me, me well me without payment. You will pay me again. But the first payment is going to be a non-refundable payment. But I will try my best. I will try my utmost best to make sure that I get you someone. However, I don't want to be perturbed. I don't want to be stressed. I don't want anyone to be, more everybody wa lórí mi. Hello. Hello, Auntie Ika. Obotosin. Hello. Obotosin, mo ń gbọ́. Hello. Ika. Mo ń gbọ́. Ẹ kálẹ́ Obotosin. Yeah, Auntie Ika, mo ní dògbò. 48. Mo ní dògbò. Bẹ́ẹ̀ni, yóò ń jẹ mí tipẹ́tipẹ́ o. Ambo níyàwó. Mo ní ọ̀bọ̀ tá a jọ àṣe kò sí pẹ̀lú mi níbi Pacom ló wà. Okay. Obotosin 48 London. Obotosin 48 London. So I know people will will get back to me as soon as I'm done with this show. It's not a matchmaking show, but I will try and do a matchmaking show probably if I'm able to do it in Spain. Otherwise, when I come back, I'll do a matchmaking show. I will continue from where I stopped. Please, bear with me. For those of you that will be paying now, my payment is non-refundable. And I will make sure 100% that I get you someone. I get you whatever you want. It might not be immediate because at times man send like it. And my turn off is when it's time for you to make payment and you start telling me Kinduro de 1 month, it's a red flag to me. Either it's coming from a man or it's coming from a woman. It's a red flag because it shows that you're going to be a liability, you're going to be a responsibility, you're going to be like a pain in the ass for whoever to move back bringing it together. Okay. No, I'm not even talking to you. Obotosin 48. So please, gbogbo ẹ̀yin tí ẹ ṣì wà lọ́ndà mi tí mi ò tí ì réyàn fún yín. For those of you, especially obìnrin tẹ́ ẹ fẹ́ relationship, you don't have to, the relationship doesn't have to lead to marriage. Stop putting marriage in your head.
It will come when it will come. When you start thinking about marriage, you start to manage relationship. I'm telling you. Hello? Yeah, Oboyomi, 44, London, UK. Yeah, Oboyomi, 44, London, UK. Any interested female should reach out. See me. Yeah, Oboyomi, 44, London, UK. Ko yo ya 50 leo, ko niki ya 50 ma tell you. So, as I was saying, when you put marriage in your head, honestly, you take rubbish. You start to manage relationship. Àwọn nǹkan tó yẹ kó rí kó jẹ́ trigger. Àwọn nǹkan tó yẹ kó rí kó jẹ́ turn off fún ẹ. Àwọn nǹkan tó yẹ kó rí kó jẹ́ red flag fún ẹ. You start covering shit. You start covering rubbish. And you start, consoling yourself by telling yourself, igi yóò dá tí bá yọ níná, èwo ló fẹ́ ṣogeji náà. Igi yóò dá tí bá yọ níná, èwo ló fẹ́ ṣogeji náà. Rubbish, badadash. Because at the end of the day, tó bá ti failed in your first marriage, tó mọ̀ pé o try o strive kí marriage yẹn lè dúró tí ò dúró, ẹni igi tí ò bá da yọ dànù ni. Kò sí management igi mọ́. Igi tí ò bá ti da yọ sọnù. Mugi mi kó máa tó bá jẹ́ as long as bó bá ṣe ń yọ igi tí ò da yọ dànù. Èyí tó bá kù tó bá máa ṣe ọjẹ jiná máa ṣe ọjẹ jiná. That's why when you're coming to me, I try as much as possible to counsel you, to tell you that do not put marriage forth. Before your relationship. Do not put marriage in your head. Do not have this idea that whoever you meet, you're looking for marriage. Telling me about me worker is a turn off for me. Because I can't buy a worker. You will buy yourself worker. You will see the person I've introduced to you and determine whether this person fits to be your worker or not. I cannot wa worker for you. So when you come to me with eba mi wa worker, it triggers me. And I feel, most of the time, why are you being desperate? What sort of desperation, Lele? Because, I don't know, maybe the way I think, the way I reason, I just want to be happy. It doesn't matter whether relationship or or anything. I just want to be comfortable. I believe I'm an entity. I believe I'm entitled to, I have to be happy. I'm entitled to happiness. Mo need lati wa happy as human being. Life me, happiness me ogudo center, ogudo tie to getting oko. Do you understand? Okuni lati wa happy. I make you happy, you make me happy. So for the matchmaking thing, it's gonna happen. I can't do matchmaking in Spain. I can only do shows in Spain. Probably show you my, because I'm really, I want more meaning. No, mom, please just go. Just go. You have tried. Go for holiday. Monica only no, I won't lo. So when I'm back, I'll continue with the matchmaking, and I hope everything will be well. So by then, internet me mati were installed and everything mati were okay. For those of you that still want to buy the land, you can still reach out to me on +447404851234. The land is still 2.5 million K2 Ekpe phase 2. And for the Titanic K2, reach out to Yemkem on +2348066666359. And for people once you are still interested in the matchmaking, you can still reach out to me. I'll put your names down when I come back from Spain, or before I go to Spain. Then I will try and do a matchmaking show. I'll see you guys some other time, probably tomorrow morning. I'll see you. Thanks for coming. Thank you all. Bye for now.